Mátíù orí karùn-ún ẹsẹ̀ kejìléníọgbọ̀n. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè, òun mú ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Mo gbàdúrà fún ẹ wípé ìgbéyàwó ẹ ó máa lárinrin lórúkọ Jésù. Mo rò wípé o fẹ́ kọ ọkùnrin ẹ sílẹ̀ o, wípé o tún fẹ́ dán ọkùnrin míì wò. Ìgbéyàwó kì í ṣe ohun téèyàn ń tọ́wò, téèyàn ń pọ̀ sílẹ̀ o. Nítorí náà kó tó fẹ́ ọkọ, kó tó láya, kó rò dáadáa, kó gbọ́ ìmọ̀ràn, kó jẹ́ kí àwọn tó jù ẹ́ lọ, àwọn tó gbọ́n jù ẹ́, kó jẹ́ kí ìjọ náà kó gbẹ̀ ẹ́ nímọ̀ràn. Ilé ọkọ kì í ṣe ibi tó ń wọ̀ tí tó tún máa jáde o. Ohun tí ìwé mímọ́ sọ nìyẹn o. Kí ìdí panṣágà tí ò bá ti sí níbẹ̀, ìwé mímọ́ ò gbà ẹ́ láyè láti kọ ẹ̀kọ́ sílẹ̀. Òní mo gbàdúrà fún ẹ pé Ọlọ́run á fún ẹ ní ọkọ rere. Ìgbéyàwó ẹ ó máa ní àárín lórúkọ Jésù. Ò ní ṣọkọ gbé, ò ní ṣaya gbé. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Kristi Olúwa wa.